the poor be so very good against the whole kind of war. Or we can live about a good about also. Or we got a real pattern. I got Lord, I go on Nigeria. Or we go on Latin Nigeria. Tell my baby and it won't be that. Or demand a swagger. Oh, yeah, to see and it won't be lost. Except the demand of the road. Oh, yeah, to say it won't be low. Except the demand of Jimmy. Video oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀rọ̀ yìí máa ń dẹ́kọ̀ wá fún dàbàdàbà. Oníkálukú lọ bá àwọn èèyàn sọ̀rọ̀. Kọ́ fún yà bàtà lẹ́yìn mọ́rù. So àlàáfíà tó jọba. Ọ̀rọ̀ yìí dáàbò yìí bàtí náà. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àmín. Orí Lájí Musa Ibrahim ká. Fulani. Ó jẹ́jẹ́ pẹ̀lú àlùkùránì lẹ́ni. Pé nípa ọlọ́fẹ́ àlà. Gbogbo ọmọ tí mo ti ní rí. Àmúṣẹ. Ọlọ́kùnrin mi lọ́wọ́. Ọlọ́mọ bá kọ́rọ̀ mi lọ́wọ́. Gbogbo ìlérí tí àlẹ́ ayé Musa Ibrahim tó ṣe. Bẹ́ẹ̀ni àlẹ́káwò alájọ Musa Ibrahim àlẹ́káwò ló ṣe. Gbogbo ẹ̀kún tó wà nínú Kùránì. Orí kálá bọ́ọ̀lù kò lè Kùránì fún. Gbogbo ìlérí náà tó wà fi mú ṣẹ́. Kúlù mọ̀ ẹ̀tẹ́ àlẹ́káwò ló mọ̀ ìṣíkáàkì àlẹ́káwò. Gbogbo kú tó wà nínú Kùránì. Àwọn bọ́ọ̀lù kò náwó Kùránì fún. A máa tẹ̀lé lọ́wọ́. Lókè tó kàmù. Ẹ jẹ́ àmì. Gbogbo ìgbàdà àlẹ́káwò lóko ìtajà àlẹ́káwò lóko. dáadáa tó wà nínú Kùránì. Orí kálá bòódé ìgbòódé Kùránì fún. A tún máa tẹ̀lé. Lókè tó kàmù. Èmi àgbájú Usman. Èmi Usman. Èmi Usman yẹn sùn. Mo ṣe lérí lẹ́nu. Mo ṣe lérí lẹ́nu. Gbogbo ìlérí tí mo ṣe. Gbogbo ìlérí tí mo ṣe. Máa mú ṣẹ. Yóò bu ọlá ìmọ̀ mú ṣẹ. Tí mi ò bá mú ṣẹ. Tí mi ò bá mú ṣẹ. Gbogbo aburú tó wà nínú Àlùkùránì. Gbogbo aburú tó wà nínú Àlùkùránì. Ó máa bá mi gbé. Ó máa bá mi gbé. Ó máa bá mi jí. Ó máa bá mi jí. Ó máa bá mi sùn. Ó máa bá mi sùn. Tó èmi Musa Usman Yesu gbogbo ìlérí tí mo ṣe gbogbo ìlérí tí mo ṣe ní bá mu ṣe tí mo bá mu ṣe dáadáa tó wà ní Àlùkùránì dáadáa tí lẹ́nu Àlùkùránì kó máa bá mi gbé látòní lọ kó máa bá mi ṣe. Náà. ẹ̀yin èèyàn mi ṣe wo fídíò yẹn dáadáa bó ṣe rí nìyẹn ṣe wá rí situation tó wà nílẹ̀ sí ni wípé wọ́n ní ká pariwo síta wọ́n ní please share to get to all concerned our indigenous and our local government authority. I weep for my peoples.
Our local government officially appointed and recognized the Fulanis and integrate them into the governance of Owo by appointing officially with instrument of office Seriki Fulani Chairman Miyetti Allah, etc. Why this? What happened? Do money change hands? Trouble is brewing. You give them 1 yard, they take 50. They will now see themselves as ruler within the town. Their mentality is different. They don't remember Quran when they wanted to find human being. They usually shout Allahu Akbar and chop people's head or pieces human being. The chairman of our local government must be investigated with his action on this Fulani appointment reversed immediately. Trouble is coming. Olegbonye. Now, gbogbo àwa concerned ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti gbogbo àwa ọmọ Ọ̀wọ̀ pátápátá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká pawọ́pọ̀. Ṣé kò yẹ kí wọ́n investigate local government chairman Ọ̀wọ̀ tó gbégbèsè ìyẹn ìkíní? Ṣé local government chairman ó lè ṣe nǹkan tó ń ṣe yìí láì fi tó kábíyèsí Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ létí? Tó bá possible, no problem. Ṣùgbọ́n tó bá yẹ pé kò sí bó ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tí Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ yẹn kábíyèsí Ọ̀wọ̀ tí wọ́n máa wà wẹ́ wáì tí kábíyèsí máa fi ọwọ́ sí àlá wọn àti ẹ̀yin ṣífù ní Ọ̀wọ̀ láti sọ wípé kán go ahead pẹ̀lú nǹkan tó ṣe yẹn. Ìgbà tó bá jẹ́ pé wọn ò fi tó yín létí nígbà tẹ́ ti wá gbọ́ ìgbésẹ̀ wo lẹ ti gbé? Torí ṣé ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ti ya sáré gbàgbé náà nìyẹn ni? Àbí nínú gbogbo ilẹ̀ Yorùbá kò sí ṣọ́ọ̀ṣì kankan tó àtàkì Ọ̀wọ̀ ṣọ́ọ̀ṣì ni wọ́n ti àtàkì tó pa àwọn èèyàn lọ́sàn gangan díẹ̀ ní wọn rí èèyàn kan báyìí mú no justice wọn ò dẹ̀ rí wọn compensate. Owó tán ní bàbá Tinubu mú wá gan ní ìgbà ayé bàbá Akeredolu audio money náà ló padà bá dé kábíyèsí padà sọ àbí kábíyèsí ẹ nílò tọ́nà pledge ṣùgbọ́n ẹ padà rí sísì ṣe ń gbá. So ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ti gbàgbé kí ló dé tí local government chairman yín ó dẹ̀ pẹ́ ti gbowó ó dàbí just like bí ẹni tó kọ kínní náà ṣe kọ́ ó dàbí ẹni torí pa àmọ́ ẹ̀yin ọmọ Yorùbá ọmọ àlè kan ẹ lè ta gbogbo ilẹ̀ Yorùbá ẹ lè ní kó sanná sí torí 500,000 naira kò dẹ̀ nímọ̀ pé ilé títò náà wà lára ibi tó fẹ́ dáná mọ́ because ṣé a rí èèyàn kan tí ọpọlọ ẹ pé tó normal like a normal woman being nídìí ó lọ fòǹdó àbí Ọ̀wọ̀ kẹ́tì ẹ̀ jẹ́ ká sọ Ọ̀wọ̀ pẹ̀lú àtàkì tó àtàkì yín lọ́wọ́ tẹ́ máa wá sọ wípé kí ló yẹ kẹ́ tún ṣe o pẹ̀lú Fúlàní ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé agbára lé wọn lọ́wọ́ abẹ́yìn ọmọ pé nǹkan tẹ́ ṣe nìyẹn ṣe fẹ́ sọ ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ fẹ́ sọ kábíyèsí Ọ̀wọ̀ local government chairman Ọ̀wọ̀ ó fẹ́ sọ fún wa wípé o ò gbọ́ o ò mọ̀ wípé Fulani herdsmen Miyetti Allah Fulani herdsmen they are one of the baddest terrorist group ní the whole of Africa tí gbogbo country ń sá fún tó ń lé wọn dànù tó ń lé wọn pa ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá welcome ẹ̀ ẹ̀yin wá fi Seriki Fulani of Miyetti Allah ẹ wá fi jẹ lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ congratulations ẹ máa jubilation ẹ kú oríire ẹ̀yin ọmọ wa ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ gan lẹ́nu ọjọ́ mẹ́ta what is going on with Ọ̀wọ̀ ẹ̀yin ọmọ wa ẹ tètè ṣàpérò ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ sọ́ba yín kọ́ leléyìí o ẹ jọ̀ọ́ ṣó possible kí kábíyèsí mọ̀ sí ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Betty Akeredolu ìyàwó former Ondo State Governor baba late Akeredolu ó ti fọ́n síta o ó sì ti rojọ́ mọ́ ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ kábíyèsí Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ ẹ wá gbọ́ ohun tí Betty Akeredolu sọ nípa yín àtẹ̀yin ọmọ Ọ̀wọ̀ pátápátá àwọn adẹ̀rí lára àwọn ọmọ Ọ̀wọ̀ náà tó pè mí dáadáa lórí fídíò tí mo gbé jáde yẹn bí a day or 2 days ago gbogbo yín tẹ pàtẹ́yìn tẹ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ àkúṣe lájọṣe papọ̀ àtúnṣe òun lèmi wà fún ilẹ̀ bàbá wa kò ní dérú o ẹ̀jẹ̀ àjọ wa wo fídíò ẹ̀jẹ̀ àgbọ̀ nǹkan tí Betty sọ. Darling, I've always known you to love your people to pieces, these younger people. But look at what they've done to you. They didn't blink an eye in rubbishing you,
rubbishing your memory, rubbishing your legacy. As they claim, spearheaded by Wahala Ree, whom you single-handedly, this is a known fact, it's no longer a secret. You single-handedly installed that baby Oba. And lucky the Nebula ordered for demolition of a monument in remembrance of those victims massacred. The entire nation was shocked. And the least you could do was to erect that monument. Nobody, no corpse was buried in that place. It was symbolic. All these people, they travel abroad. They see what happens in other climes. Why do we do things differently? To score political point or to settle score? The urban that doesn't want so-called cemetery, but that's not a cemetery. There's one behind his house. He sleeps with the dead. All the Olowos of where were they buried? Were they not buried in that place he's living? Look at the hypocrisy. I promise you, so long as I live, they will not succeed. They will not rubbish you. They will not rubbish you. Aketi lives on. I say it all the time. Aketi eternal. Aketi eternal. ọ̀rọ̀ yẹn ni ẹ ti ń gbọ́ yẹn. So ẹ rí picture yìí tí wọ́n fi drone view ní Ọ̀wọ̀. There is an arrow A and B. A yẹn òun níbi tí Memorial Park wà. B yẹn ó wà níbi tí Palace Ọlọ́wọ̀ Fọ̀wọ̀ tí ó wà. Wọ́n ní my uncle Akeredolu disregard the tradition. Firstly, he did not do the importance, and secondly, whatever his wife wanted, she will give it to her. Okay. Ẹni tí ó fi mẹ́sẹ̀jì ránṣẹ́, wọ́n ní uncle àwọn ni late Akeredolu, kì í ṣe wípé wọ́n hate wọn rárá. Ní first video yẹn àti ọ̀pọ̀lọpọ̀ wa là ń sọ wípé ìgbà tí ẹ̀yin Ọ̀wọ̀ in Council of Obas àti Ọlọ́wọ̀ Fọ̀wọ̀ tí ẹ like Memorial Park yẹn níbi tí late Akeredolu gbé sí, kí ló dé tẹ́ disagree from day one? Wọ́n wá jẹ́ kó yé mi pé wọ́n disagree o. Kódà ó yẹ kí kábíyèsí kí wọ́n invite Ọlọ́wọ̀ wá sí Palace, kí kábíyèsí invite late Akeredolu wá sí Palace kí wọ́n ṣe àlàyé fún àwọn nǹkan tí kò yé wọn. Wọ́n ní kábíyèsí níbi tí wọ́n rẹ ara wọn sílẹ̀ yan Ọlọ́wọ̀ Fọ̀wọ̀ dé, tí wọ́n like wàhálà, tí wọ́n kì í báyàn ṣe fáǹfà tó, tí wọ́n sì fẹ́ àlàáfíà tó yè koro fún ilẹ̀ wọn. Wọ́n láwọn ni wọ́n tẹ̀lé àwọn chiefs tí wọ́n lọ visit governor late Akeredolu lọ́dún náà lọ́nkàn má visit ara wọn mọ́. Wọ́n ní níbẹ̀ ni wọ́n ti ṣe àlàyé àti àwọn implication tó tẹ̀lé ipe ibẹ̀ yẹn kò dáa, kò jìnnà sí ibi tí Palace Ọlọ́wọ̀ wà àti nǹkan ọ̀kan bẹ́ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n o, gẹ́gẹ́ bí wọ́n ṣe àlàyé fún mi yàtọ̀ fẹ́lẹ̀ tí wọ́n kọ síbí, màá kà fún yín náà. Wọ́n ní late Akeredolu sọ wípé àwọn ò ní gbà, ibẹ̀ yẹn gangan òun ni àwọn fẹ́, táwọn sì fẹ́ kọ sí. Wọ́n dẹ̀ lé àwọn tó ń ta ọjà ń bẹ̀, wọ́n lé wọn kúrò. Wọ́n nítorí pé ìyàwó wọn, tẹ̀rí fídíò wọn, Mrs. Betty Akeredolu, wípé àwọn ni wọ́n insist pé dandan ibẹ̀ yẹn ni wọ́n ní láti ṣe Memorial Park yẹn sí. Wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé gbogbo nǹkan tí ìyàwó late Akeredolu ìyẹn Mrs. Betty
tó bá ti sọ fún ọkọ wọn gbà náà òun lọkọ wọn máa ń ṣe. Wọ́n lẹ́yìn ìgbà tí àwọn olóyè àti kábíyèsí ṣe àlàyé oríṣiríṣi tó ṣe gbogbo ẹ̀ tí late Akeredolu dẹ̀ insist pé dandan ibẹ̀ ni. Wọ́n ní ìgbà tó pẹ́ wọ́n ní bàbá Akeredolu sọ pé tí ẹ bá ti wá sọ pé kán má ṣe síbẹ̀ àtọ̀ àwọn ò ní ṣe sí ìlú Ọ̀wọ̀, wọ́n á gbé lọ sí Ìjẹ̀bú Ọ̀wọ̀ á ti yé ẹ̀yin ọmọ Ọ̀wọ̀. Story àárín yẹn mi fẹ́ ká lọ bẹ̀. Okay, ẹ jẹ́ wá sáré ka ilé fún yín. The whole idea of the memorial was birthed by Betty, though well deserved by our people and the victims, and to preserve the history of that incident of that day. But the choice of place by Betty for that purpose is awkward and berates our custom and tradition with regards to the life of the king. Tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn chief àti kábíyèsí ọlọ́wọ̀ tó wá bá late Akeredolu tí wọ́n ṣàlàyé fún wọn pé ibẹ̀ yẹn ò right. Ipò go against tradition Ọ̀wọ̀ ó kù díẹ̀ káàtó. Èmi rò wípé gẹ́gẹ́ bí ọmọ Ọ̀wọ̀ tí late Akeredolu jẹ́ tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn kò yẹ káwọn náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. Lóòótọ́ ìyàwó late Akeredolu ọmọ Ìgbò ni. Bó ti ń ṣe ní èèwọ̀ bòmíì ni bó bá ń ṣe bẹ́ẹ̀ ní ìlú Ìgbò. Àwọn nǹkan kan wà tí wọn kì í ṣe bẹ́ẹ̀ ní ìlú títí wa nílẹ̀ Yorùbá. Kò sì yẹ kí ọkọ wọn ọ̀bá ro ti irú ọjọ́ àsìkò yìí ọba má gẹ̀ṣe obìnrin. Ṣùgbọ́n kọ́nà má fọ̀rọ̀ lọ́rọ̀ gbani lẹ́nu. Ohun tí wọ́n sọ tí mo gbọ́ òun ni mò ń sọ̀rọ̀ lé lórí. Mi ò sọ 100% bó ṣe rí nìyẹn. Everyone knows that Betty was doing this because nearly 80% of the victims are our kinsmen of the Igbo extraction. She is our wife and we warmed up to her. We, our people, are very accommodating. Wọ́n ní ìyàwó bàbá Akeredolu, Mrs. Betty Akeredolu, wọ́n ló mọ̀ọ́mọ̀ sọ wípé dandandan ibẹ̀ yẹn ni wọ́n ní láti ṣe memorial park yẹn sí nítorí pọ́kọ wọn jẹ́ governor. Ó jẹ́ governor aláṣẹ final say ní nígbà náà nítorí wípé 80% àwọn tí wọ́n attack tán pa sínú church yẹn lọ́jọ́ yẹn ní Ọ̀wọ̀ wọ́n ní ọmọ Ìgbò ni wọ́n. Wọ́n dẹ̀ ní àwọn ọmọ Ọ̀wọ̀ àwọn gba Mrs. Betty gẹ́gẹ́ bí ìyàwó wọn ò sì fọwọ́ ta á dànù rárá. Wọ́n dẹ̀ fi lára balẹ̀ wọ́n sì kó mọ́ra pẹ̀lú. If Akeredolu did not know the implication of not mimicking a memorial within the vicinity of the palace, the highest body of the custodian of our tradition traveled to him to enlighten him, including the king himself, when the governor plan was made known to the king palace by the traders evicted from the site. Àti ṣàlàyé. Who does that? Under normal circumstances, the king word is enough. The king only needed to summon him to his palace as the son of the soil to enlighten him. The king does not even send emissaries, but he joined them to visit the governor. Look, my sister, you are not okay. We have to leave him. If we started fighting him and made his government unattainable at that time, you know what the story headline will be? Or we're fighting our son, the governor in the government house. Similarly, when Betty sponsored an Igbo man for a councillor in Ọ̀wọ̀, we frowned at it and approached the governor. She had her way as my uncle stood solidly behind her against his people. You see? Ṣé ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń fẹ́ àwọn other tribe. Ẹ jẹ́ ká wà okay now. Bá ti ṣe bí èèwọ̀ bòmíì ni. Ọmọ Yorùbá mélòó ni wọ́n fi ṣe local government chairman àbí councillor or anything nílẹ̀ Ìgbò. Nǹkan tí wọn bá ń gbà fún wa ní ilẹ̀ bòmí ẹ má jẹ́ ká wá máa gbé wọn sórí bíi gálà lọ́dọ̀ tiwa. On a good day, Madam Betty has no right láti máa force àwọn ọmọ Ìgbò lé àwọn ọmọ Yorùbá lọ́rùn just because you are our wife or you are married to one of our brother and it happened to be the governor at that time. Ní right ẹ̀ ìyàwó lẹ jẹ́ lọ́dọ̀ wa. Ohun tá a bá ṣe nílẹ̀ wa lẹ máa bá wa ṣe, ẹ̀yin kọ́ lẹ máa dictate fún wa pé nǹkan tá ti ń ṣe tẹ́lẹ̀ a ò gbúdọ̀ ṣe mọ́. It is not about tribalism. Let us call a spade and damn the consequence. This same Mrs. Betty ní ìgbà tọ́kọ wọn ṣì wà láyé wọ́n padà lọ sí ilẹ̀ Ìgbò wọ́n láwọn fẹ́ lọ díje wọ́n fẹ́ lọ gbégbá senate wọ́n fẹ́ become a senator. Ìjẹ́ mọ̀ pé wọ́n náwó nára àwọn ọmọ Ìgbò gba gbogbo owó lọ́wọ́ wọn sọ wípé wọ́n ní dìbò fún wọn. Nígbà tó dọjọ́ ìdìbò wọ́n fìdí rẹmi ni o. Wọ́n ní kí ni excuses táwọn ọmọ Ìgbò fún wọn. Wọ́n ní oṣù ni wọ́n wípé wọ́n ní ni o
wípé wọn ò sí lára wọn outcast ni ó ti lọ fẹ́ ọmọ Yorùbá so kò belong sára wọn mọ́ nǹkan tó bá dẹ̀ ń ṣe nílẹ̀ Yíbò kò síbi tó gbà kàn mọ́ so you have to respect our tradition as well. You can't force anything on us. You are to obey our rule and regulation. Ayalẹ jẹ́ ẹ wá fẹ́ wa àwa máa sọ fún yín pé ibi báyìí la máa ń tọ̀ sí ibi la máa ń jókòó sí ibi báyìí la máa ń rìn sí gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe tá a bá fi sọ fún yín pé báyìí la ṣe ṣe you are to support us and obey it. Kì í ṣe pé kẹ́ wá yí padà torí ẹ ní oore ọ̀fẹ́ pé ẹ fẹ́ wa àbí ẹni tẹ́ fẹ́ ó ní agbára láti yí padà ẹ má ṣe bẹ́ẹ̀ ara nǹkan tó máa bí òun ló ń bí báyìí èèyàn tó bá rí fídíò yín bẹ́ẹ̀ ṣe ń sunkún orí àwù náà ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ wa tẹ́jọ́ ọmọ Yíbò ẹ learn from this ẹ lè ṣe ìjàwọ̀ ọmọ Yorùbá you can never control us tẹ́ ẹ wá bá wa nílẹ̀ bàbá wa bá ṣe ń ṣe òun lẹ máa bá wa force láti ṣe kì í ṣe pé nǹkan tẹ́yin ṣe lọ́dọ̀ yín lẹ máa gbé wá forcefully wá bá wa kò ṣeé ṣe kò lè work mo sọ yìí mo dúró ná gbogbo ẹ̀yin ọmọ ìran mi ẹ bá wa dá sí i bá mú mi fídíò yìí kó bá mi pín fún gbogbo ọmọ Yorùbá pátápátá especially àwọn ọmọ Ọ̀wọ̀ kí gbogbo wọn kí wọ́n wá ìwé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ kó tó tún di pé àìrí fídíò yẹyẹyẹ àtẹwé. Local government chairman yín ti gbowó ẹ̀mí yín lọ́wọ́ o ó ti fún wọn ní Seriki Fulani Miyeti Allah tó ń pa àwọn èèyàn kiri tó ń lé káàkiri àwọn Miyeti Allah wọn náà pa wọ́n ní Benue tó ti fẹ́ pa wọ́n tán ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ kọ́sítọ́mà dáadáa ni ẹ kú oríire o ọjọ́ kan ẹ̀ kàn máa sùn ni wọ́n á ṣáná sí ni i. Orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi like fídíò yìí má gbàgbé láti thumb up má sì gbàgbé láti drop comment ẹ ò sì bá mi share tó bá báwo ni ẹlẹ́ni fọwọ́ ti share ọ̀run á dìde agbélòmíràn wọn á ti share má máa jẹ́ pé ọ̀tẹ̀ ló máa ṣe ń gbogbo ọjọ́ bye for now.